lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ajínigbé ẹ wò ìròyìn yàjóyàjó ni o ẹ wá lọ wo fídíò yìí bó ṣe ń ṣẹlẹ̀ ni mo mú wá fún wa yìí o wọ́n ti jí ẹbí Adélabú wọ́n ti jí ẹbí rẹ̀ gbé o àwọn mẹ́ta ni wọ́n gbé tó jẹ́ ẹ̀jẹ̀ tó jẹ́ ẹbí Adélabú bó ṣe ń ṣẹlẹ̀ nìyí ẹ wò ó Tani Ọlọ́run ó ti mú fídíò yẹn wá update ni àti bàbá Kọ́lá Olóòtú wọ́n ní kí n dé bá ní káyẹrí ó ti ń kọ àwọn olóṣèlú báyìí ó ti ń wọ inú agbo politics lọ báyìí oyè tó kan aráàwọ̀ ó ti wá ń kan ara ẹ̀dẹ̀ báyìí kọ́ ló ń jẹ́ kí nǹkan rere kó máa kàn wá ní o kì í ṣe irú nǹkan tá à ń béèrè fún lórílẹ̀‐èdè yìí nìyí o ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ́wọ́ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral àní dààmú àní rí wàhálà orí wa ò ní gbàbọ̀dé àní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ó yá lókè lọ́hùn. kábíyèsí Olódùmarè kábíyèsí fa akíyègbè ìlú ìfẹ́ta lọ́hùn káàkiri àgbàlá yìí pátá bó tẹ fíwò òní fọ́ ètò yìí ń gbọ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa. ó mọ̀ tún gbẹ̀rún tán nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ìlú Ìbàdàn láàárọ̀ báyìí bó ṣe ń ṣẹlẹ̀ mọ̀ mú wá sí ti gbọ́ yìí ní ìlú Ìbàdàn ni Báyọ̀ Adélabú Penkelemesi Minister for Petroleum family rẹ̀ wọ́n jí àtìyàwó àtàwọn ọmọ àwọn kidnap ẹ̀ nínú ìgboro Ìbàdàn láàárọ̀ yìí wọ́n kidnap ẹ̀ nínú ìgboro Ìbàdàn láàárọ̀ yìí ó dàbí orin tó sùn pakọ ni pé tá a bá ní kó kàn wá a lè sọ tá a bá ní kó kàn wá a ò lè sọ ó lè kẹyìn kókó lè kẹni tí ó kàn wá ò là ṣe ní ó lè kẹni tí ó kàn wá là ṣe ní ká má fi tí ò dá kan yàn kan ó lè kọ́ ọmọ làkejì kó kan níṣẹ́ akékékékéké lórí tògbómọ̀ṣọ́ àti ìjẹta àwọn ọmọ tán gbé lógbómọ̀ṣọ́ àti ìjẹlẹ́nu tán lélẹ̀ tó ṣẹlẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yọ́ olùfẹ́ ẹjẹ́ sáyé lọ́wọ́ fídíò náà. wọ́n àtọ́ kidnap lélẹ̀ wọ́n tó wúwà lélẹ̀ yìí náà. ṣé ẹ mẹ́ni ẹni ẹ pè wọ́n láti mọ̀ ẹ pè wọ́n ẹ kọ́ pẹ̀lú àmọ́ pẹ̀. Ẹ̀tọ́ wá pẹ̀lú àwọn fámìlì ẹ̀kẹ́. Ọmọ Pẹ́kẹ́lẹ́ àbúrò Pẹ́kẹ́lẹ́ ni. Pẹ́kẹ́lẹ́ ni. Láti ọ̀yá rẹ̀ ni. Láti ọ̀yá rẹ̀ ni. Wọ́n pààyàn kidnap ni. Wọ́n pààyàn. Ẹnẹ́ o. Mọ́tò yẹn kan ṣiṣẹ́ lẹ́nà. Èsì ló ń ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ náà èsì yẹn ni. Èsì yẹn ni yẹn náà. Ẹ̀pọ̀lọpọ̀ àkọlọ́kọ̀ wá gbé wọn. Ẹ má fọwọ́ kan mọ́tò. Pẹ́kẹ́lẹ́ bá a sọ báyọ̀ ni. Wọ́n ní wọ́n nu àwọn ọmọ yẹn fún wọ́n bá tẹ̀kẹ̀ báyìí. Lọ́wọ́ kí tí wọ́n bù yín léwúrà ní ìsinmi o. Ó lẹ́ ń gbọ́ yẹn o bó ń ṣẹlẹ̀ nínú ìgboro Ìbàdàn gangan ni àwọn bandit wọ́n ń yọ́ tẹ̀lé wọn lẹ́yìn ẹni tí wọ́n jí gbé yìí Penkelemesi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí gbọ́n fídíò yẹn Penkelemesi àbígbé ìyá rẹ̀ ìyẹn Báyọ̀ Adélabú Minister for Power tó díje fún ipò gómìnà lábẹ́ àsíá APC nípínlẹ̀ Ọ̀yọ́ ó lọ resign Báyọ̀ Adélabú Penkelemesi ó lọ resign l'Abuja as Minister for Power láti wá díje du ipò gómìnà London APC àbúrò rẹ̀ tó jàbí gbẹ̀yìn ìyá rẹ̀ ìyàwó rẹ̀ ikọ̀ ọmọ lọ reléèwé láàárọ̀ yìí nínú ìgboro Ìbàdàn ikọ̀ ọmọ reléèwé àtìyàwó àtàwọn ọmọ báwọn báńdíìtì agbébọn tó yẹ páàkì mọ́ wájú nù tẹ́ páàkì mọ́ wájú báyìí wọ́n fọ́ gíláàsì mọ́tò wọ́n fìdí ìbọn fọ́ gíláàsì iwájú wọ́n ṣí fúnra wọn látinú wọ́n sì gbéyàwó àbúrò Báyọ̀ Adélabú wọ́n yóò tún ká àwọn ọmọ náà wọ́n lu àwọn ọmọ jáde nínú mọ́tò ni ẹgbọ́n bí gẹ́gẹ́ bá àwọn tó wà bẹ́ẹ̀ àwọn tó já witness tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ó sì ṣẹlẹ̀ nínú ìlú ìgboro Ìbàdàn láàárọ̀ yìí èyí tó ṣẹlẹ̀ sẹ́yìn níbi ọ̀sẹ̀ méjì nísìn ó ti lò kù ọ̀sẹ̀ mẹ́ta nílùú Ògbómọ̀ṣọ́ tó lọ káwọn ọmọ ní ilé ìwé tí wọ́n pé principal
tí wọ́n pa tíṣà tán káwọn ọmọ lọ èyí la sì rán lẹ́nu tí èyí ló fà tí gbogbo iléèwé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ iléèwé tìjọba tí wọ́n fi ti iléèwé pa wípé tí wọ́n bá káwọn ọmọ padà àwọn ò lè mọ́ lọ iléèwé kọ́mọ̀dé pé kọ́mọ̀ lọ sí pé iléèwé láti iléèwé kan sí iléèwé kejì ni wọ́n mọ̀ káwọn ọmọ ní ìsìn ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé àwọn iléèwé aládàáni private agídí òfò ti bayé wọn jẹ́ èyí tí wọ́n ó jẹ nígbà tó pé ìjọba náà èyí náà ló ti ṣẹlẹ̀ sí àwọn private olórí kúkú làwọn ilé private èyí tí wọ́n ó jẹ làwọn wá kiri tí wọ́n àwọn ẹlẹ́gbẹ́ tíṣà wọ́n kéde lockdown fún gbogbo iléèwé ìjọba wọ́n lockdown àwọn private àwọn onírò àwọn ò lockdown lockdown private ló fẹ́ ìtọ́fi já ọmọ ìgbé táìpá àwọn iléèwé aládàáni náà wọ́n ti lockdown ni ìyàwó àbúrò bára adélábù kò ní sọ pé nǹkan àwọn ọmọ lọ léèwé láàárọ̀ yìí débi pọ́nà léèwé ni wọ́n ti wá kidnap àtìyàwó àtàwọn ọmọ àwa ń pariwo látijọ́ ìyá ń ké àyányányányán ẹ̀ ń sì bí ẹni pé ẹgbọ́ ṣẹ́ni pé ó ti wá kẹ̀yìn náà báyìí ṣẹ́ni pé ó ti kẹ̀yìn náà báyìí Minister for Power bí ìyàwó tiẹ̀ bọ́bọ́ wa lu èbò Báyọ̀ Adélábù táwọn ọmọ rẹ̀ wà lu èbò ìyàwó ẹ̀gbọ́n ńkọ́ ìyàwó àbúrò ńkọ́ àwọn alájọbí ńkọ́ àwọn mọ̀lẹ́bí ńkọ́ wọ́n fi sọ pé atakóró wọnú àdó kò wọ́n mẹ́wọ́ ṣé gbogbo àtàrà ní ìgboro Ìbàdàn sẹ́mi wá dé báyìí sẹ́mi wá dé wọ́n ti ẹ̀kọ́ ń jí àwọn tí wọn ò lówó tí wọn kò lẹ̀ wọ́n jí wọn gbé wọ́n kọ́ ń jí àwọn yẹn gbé à ń wò bí eré à ń wò bí àwàdà à ń wò bí eré à ń wò bí àwàdà ó ti wá ń kẹ̀yìn náà báyìí sáà mo olóṣèlú tí wọ́n tún jí gbé lọ́la báyìí èyí tó wá ń dùn mí jù ni pé irú ẹ̀ tán jí gbé yìí ó lè lé mọ́ lọ́jọ́ mẹ́ta tí wọ́n gbà lẹ̀ ẹ lọ kọ́ lẹ̀ bí wọ́n yín sọ̀rọ̀ yìí torí pé onímọ̀lẹ́bí tó lówó lọ mo rè lé ìgbà lẹ̀ ẹ wá wá àwọn ọmọ tó àwọn ọmọ bíi 50 tí wọ́n gbé l'Ógbómọ̀ṣọ́ wọn ò mọ̀ ráwọn ọmọ kó wá di bí wọ́n yín sọ̀rọ̀ yìí wọn ò mọ̀ rí wọn gbà lẹ̀ torí àwọn yẹn ti ń jáde nísìnyí wọ́n ti ní kíjọba ó dákun kí wọ́n negotiate pẹ̀lú àwọn bandit wọ́n ní ìjọba ó dákun negotiate pẹ̀lú àwọn bandit ìjọba ò negotiate o ṣùgbọ́n ẹ̀rí ìjọba ní ìsìn ẹ rí pé àbúrò Báyọ̀ Adélábù yìí àtàwọn àtìyàwó àtàwọn ọmọ ẹ rí pé wọ́n ra wọn gbálẹ̀ aké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  àyányányányányán ìjọba láwọn ń gbìyànjú láàrin ìgboro a ní sójà a ní ọlọ́pàá alámọ̀tẹ́kùn a ní civil defence a ní Àgbẹ̀kọ̀yà a ní OPC ìrú ẹkùn tó ti kún wọn ṣé pẹ̀mí àwọn aráàlú òde irú eléyìí ṣẹlẹ̀ lẹ́ Yorùbá tẹ́lẹ̀ o President Bola Ahmed Tinubu irú eléyìí ṣẹlẹ̀ lẹ́ Yorùbá o gómìnà Ṣèyí Mákindé irú eléyìí ṣẹlẹ̀ lẹ́ Yorùbá o torí àwọn ọmọ tí wọ́n jí kó tẹ́lẹ̀ mo gbọ́ tí Fáyọ̀ṣe ń sọ tó ní wọ́n fi ṣòṣèlú ni pé Ṣèyí Mákindé ó dà wọ́n fi ṣòṣèlú ni ṣé àbúrò Báyọ̀ Adélábù tí wọ́n kóyàwó àtàwọn ọmọ rẹ̀ láàárọ̀ yìí tẹ́ ń fọ́ lẹ́pọn ọkọ̀ mọ́ wọn lórí ṣòṣèlú náà tó fi ṣe ẹ̀mí àwọn ẹlẹ́fín ṣòṣèlú ọ̀rọ̀ òṣèlú tí yóò yé mi mọ́ o ó dà pé ó ti wá ń dojú rẹ̀ bọ̀ báyìí tí ò mọ lórí mẹ̀kúnnù nìkan mọ́ bó ṣe ń gbé mẹ̀kúnnù ni wọ́n mọ̀ gbẹ̀yìn náà ní ìsìn mo rò pé níbi tó dé yìí á wà nǹkan ṣe sí mo kò tásìkò táyì ní ó wà nǹkan ṣe sí torí tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń ṣiṣẹ́ ààrẹ à ń ṣiṣẹ́ mo sì rí pléènì ààrẹ ní àná àbí jẹta ni helicopter bóyá bíi 7 or 8 tí wọ́n tún lẹ flag tẹ̀ ń káàpé kiri àwọn òtí ẹ̀mú bí wọ́n káwọn ọmọ kan bì kankan
minister for power àbúrò rẹ̀ ìyàwó àtọmọ ni wọ́n kó yìí ibi táwọn wà rẹ̀ kẹ́sí dé yìí ni pé bóyá ẹ wà lọ gbà àwọn eléyìí àwọn 50 yẹn ẹ wà ní gbà wọ́n jáde táwọn wò ibi táwọn rẹ̀ kẹ́sí dé yìí nù ẹ bó mọ̀ pé eléyìí àwọn eléyìí tẹ́kọ̀ yìí torí pé àwọn ìjọba olówó yóò yá yín lára àti gbà àwọn ọmọ àdọ́ta tẹ́kọ̀ àti àwọn ọmọ àdọ́ta tẹ́kọ̀ àti principal wọn bẹ́ẹ̀ sàwọn èèyàn àmọ́ wò ṣùgbọ́n èyí tó wá ń já àwọn aráàlú láyà ni pé nígbà tẹ́lẹ̀ yìí ṣẹlẹ̀ tálákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ tá a wà lockdown táwọn olórí burúkú private táwọn láwọn lockdown ti wọn school wọn káwọn ọmọ láàárọ̀ yìí tí wọ́n fi tí wọ́n já àwọn ọmọ gbé tá a wà lockdown tó tún wá já àwọn míì gbé sí báyìí níjọ́ la fi wà lockdown di níjọ́ la fi wà lockdown di torí nígbà tó wà lockdown sí àwọn kan tiẹ̀ ń sọ̀rọ̀ pé lockdown yẹn wọ́n kàn fi kó bájọba ni ìjọba ò ní pawó kò yẹ kí wọ́n lockdown ṣe ẹ̀rá àǹfààní lockdown tí wọ́n ṣe nísìn èyí tó tún ń kó lọ báyìí skul náà káwọn ọmọ ẹ lọ mo rò pé táyé pé private school yẹn ti lockdown ni mo ò ní káwọn ọmọ ẹ lọ skul ó ṣe ṣe táyé pé táyé fẹ́ kidnap kan ìyàwó nìkan wọ́n kidnap mo ò ní kidnap àwọn ọmọ yéèké wọn. ìjọba wa níjọ́ wa la fẹ́ lockdown di mo rò pé ká tó rọ́ọ̀sì tó ń bọ̀ nísìn báyìí ìjọba ó pa ń dandan fáwọn private náà sí pé káwọn náà lockdown nígbà táwa tó wá lockdown táwa tó wá ń kó alára láàrin ìgboro níjọ́ la fẹ́ lockdown di sáàní gbèlú mọ́ ni sáàní rìn inú ìlú mọ́ ni níjọ́ náà fẹ́ jíyàn kò dì ojoojúmọ́ làwọn èèyàn gbé security network àwọn kan security kìnìkan àwọn kan àmọ̀tẹ́kùn àwọn kan gbàgbádẹ́kùn àwọn kan àgbẹ̀kọ̀yà àwọn kan OPC ojoojúmọ́ tí ẹ̀ ń gbá wọn àjọ tó lè dáàbòbò wa jáde bẹ́ẹ̀ ni lágbé ni ìgbésùmọ̀mí pọ̀ sí nídìí àyùn rẹ̀ ní last week wọ́n sì tún jíyàn méjì gbé mbẹ̀ ní crane Cocoa Research Institute ní crane nídìí àyùn bí wọ́n sì tún jíyàn méjì mbẹ̀ ní kí lórúkọ ẹ̀ sọ́nà eléégún ẹrú ni bí abẹ́ ọjọ́ mẹ́rin sẹ́yìn wọ́n tún jíyàn mbẹ̀ ojoojúmọ́ wá ń jíyàn gbé ó tiẹ̀ wá ti dá a báyìí bó ṣe ń jí mẹ́kùnún gbé náà jẹ́ yìí náà gbé bóyá àjọ jókòó àmọ̀ ìrànjú àmọ̀ ìwó ni àmọ̀ bóyá sì wà àkẹsẹ̀ sí ni àmọ̀. ó dé bá mi stúdíò ní ìsìn àti ìkó fánlẹ̀ ìfàǹsẹ̀ bí àlá o. àwọn agbébọn kan wọ́n ti lọ jí ọmọbìnrin kan àti ọmọ rẹ̀ méjì ìbejì wọ́n ti jí wọn gbé láàárọ̀ yìí o lọ́nà challenge lọ́nà ìléwùrà opposite Vanguard. ẹni tá a wí yìí bóun ló ṣe jẹ́ sólóṣèlú ṣáà mọ̀ pé n ò tí ì gbọ́ ilé rárá tẹ́lẹ̀ tí mo fi ń sọ wípé ẹ̀yin tẹ́ ń fa àwọn èèyàn ṣòṣèlú ẹ̀yin nu ọlọ́nu èèyàn pẹ̀ǹkẹ̀lẹ̀ ni wọ́n gbé o. ẹ jẹ́ Báyọ̀ Adélabú àbúrò rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ méjì ni wọ́n kó o. lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ mọ̀ pé n ti ń jàyàn láyà tẹ́lẹ̀ ni pé a lè travel a lè ṣe wọ́n tún ti ń gbé èèyàn láàrin ìlú báyìí o wàhálà ti dé o. bó o láti máa sùn bó o láti máa jí báyìí. wọ́n pẹ̀lú kan ní Káyọ̀ mọ́ nípínlẹ̀ Kwara alẹ́ ẹjọ́ kan ní abalẹ̀ síbẹ̀ tí wọ́n sì pa èèyàn bíi 200. àwọn obìnrin àtọmọ kéékèèké tó lé nígbà wọn kó wọn lọ nù. ìròyìn tó bá ń lọ́kàn jẹ́ ẹbẹ̀ ni pé wọ́n ní ẹ kéde pé wọ́n ó ṣe wòlímọ̀ Kùránì fún àwọn ọmọ tí wọn kó wọnú gbóhùn. èyí tí ń sọ pé ìjọba ò rí wọn gbà á lẹ̀ láti gbà náà tí wọ́n fi kéwú tí wọ́n fi sáókè àlùkàránì wọ́n wàá ṣe wòlímọ̀ fún wọn wọ́n sì tún kéde ẹ̀. sẹ́ẹ̀rí pé ọ̀ràn ti dé báyìí. ẹni tí èsè mùsùlùmí wà nù wọn kìrìsìtẹ́nì wà nù wọn. sẹ́ẹ̀rí ńgbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lórí nẹ́ẹ̀tì àwọn bíi méjì mẹ́ta péré ni mo ṣàlàṣàyàn nínú àwọn mùsùlùmí. àáfàá kan tí wọ́n ń pè láàfáà Akeem àáfàá Akeem oníláwàní àti àáfàá Akeugba Gold àwọn méjèèjì ni wọ́n sọ òdodo ọ̀rọ̀. mi ò tí ì rí mùsùlùmí kankan jáde kí wọ́n tako àwọn ará bíi. èyí tí Islam sì kọ́ wa ni kéèyàn ṣe déédéé káwọn fi gbá kan bọ̀ kan nú. ẹ̀yin àgbà ẹ̀sìn mùsùlùmí
ẹ má káwọ́ gbéra o ẹ má fi gbá kan bọ̀ kan nú o báwọn kìrìsìtẹ́nì ṣe ń ké ẹ̀yin náà ẹ má ké ẹ jẹ́ wọn mọ̀ wípé kíní yóò bófin Ọlọ́run mu o àwọn tí a ń jiyàn gbé tí a ń béèrè fowó ìjà súnà kọ́ yẹn o àwọn tí a ń béèrè pé ẹ lọ rọ̀ kadà wá ẹ lọ ra gbá wá ẹ lọ ra wo wá ẹ lọ ra páálí sìgá báyìí wá ìjà súnà kọ́ ń o ètí sẹ̀rí àwí bí a bá ń jagun gan-an wọ́n ní wọn ò gbọ́dọ̀ pa ọmọdé wọn ò gbọ́dọ̀ ṣe wọ́n léṣe àtòbí àtó ń béèrè obìnrin tó pọnmọ sẹ́yìn àwọn eléyìí wọ́n ti ṣépa ti Islam o ẹ jáde pẹ̀lú confidence ẹ jẹ́ wọn mọ̀ wípé wọ́n ń bo ọkọ̀ Ọlọ́run jẹ́ ni mùsùlùmí ni mí ẹ̀mẹ́tàlá mọ́lọ́mọ́kà tọ́wọ́ ṣe pé ńgbà wọn pààyàn wá ń pé hallelujah hallelujah ní ìsìn àti mọ ẹni tí wọ́n ń wí ká pé wọ́n fẹ́ pààyàn wọ́n fẹ́ bẹ̀yàn lórí wọn wá pé hallelujah hallelujah tẹ́ ẹ mọ̀ pé àwa mùsùlùmí àní dákẹ́ rọ́rọ́rọ́ báyìí wàhálà ti dé Ọlọ́run bá wa mú wàhálà òun kú o àní kú lẹ̀dẹ́kú kí onígbàgbọ́ kí wọ́n takò pé kíní yìí ọ̀dà kí mùsùlùmí ó takò pé kíní yìí ọ̀dà káyé sọ pé àwọn ẹlẹ́sìn báyìí ní í ṣe báyìí nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń ṣe yìí bá a bá tàn díẹ̀ wò dáadáa ààrẹ ni ti ń fẹ́wọ́ tí ń jalè tó sì jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ká wá sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jalè o kò sí àáfàá tí wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́ ni ṣé kò sí wòlíì tí wọ́n pàréèdì pẹ̀lú orí èèyàn tó gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ tó kún tí wọ́n gbé lé lórí tó jẹ́ wòlíì àbí babaláwo láàrí àbí oníṣègùn láàrí tí wọ́n ká nǹkan bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀yin ni ẹ jáde ká ẹ sọ pé ẹ̀sìn yóò fààyè gbarú nǹkan báyìí mo ní á mọ̀ wọ́n ní wọ́n kó obìnrin yìí àtàwọn ọmọ méjì àwọn ìbejì wọ́n kó wọn sínú mọ́tò Corolla tí wọn ò gba nọ́mbà sí tainted wọ́n fìdí ìbọn fọ́ mọ́tò tí wọ́n fi kó wọn kúrò nù ẹ̀ ìjọba ìtọ́la sọ́túnla ní ìsìn ẹ máa gbọ́ pé wọ́n ti fóònù wọ́n ti bára ilé sọ̀rọ̀ mo gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì bóyá yìí ti gbọ́ yẹn àbẹ́ẹ̀ tí ì gbọ́ ìyá tí wọ́n gbé ọmọ rẹ̀ wá ń bá wọn sọ̀rọ̀ wọ́n níye mílíọ̀nù báyìí ni ẹ lọ́rùn wọn là lè rí àfọlọ́ǹbẹ̀yìn ọ̀pẹ́ kò jìnnà wọ́n bẹ̀rẹ̀ sí ní nà ìyá ni wọ́n ti nà ń wo kó jẹ́ ìyá èèyàn ẹ wo kọ̀ǹdíṣàn tí èèyàn wà ń jọ náà tí a sì máa fẹ́ ni pé kí ọkàn èèyàn gbọgbẹ́ nígbà tí èèyàn bá gbọ́ pé wọ́n ń dá sẹ̀ríà fún èèyàn tèèyàn ẹ worú àwọn ọmọ tí wọ́n fi ke jóná tí wọ́n ń kàn án sí lára tí wọ́n ń kàn ké gbóná sí lára. ìjà káfọ̀rọ̀ òrora wa wo bẹ́ẹ̀ bá ṣerú ẹ̀ fẹ́ràn gan-an ìkà ló ń tọ̀ á tó ń béèrè èèyàn abẹ̀mí.